Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima وقل لك القادم لمن سبق ناصر الحق بالحق والهادي لا شرك مستقيم وعلى آله كان كرم العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run kí ìkẹ́ ọlá àti ọlá kó máa jẹ́ ti aláyé lọ́run Rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó wá sí àlékún ìkẹ́ àti ìkẹ́ fún àwọn kìyàsá wa. Kí Allah subhanahu wa ta'ala kó gba ọpẹ́ wa. Àdápadà oore tó bẹ́ẹ̀ náà sàlátù tá a ṣe kó máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo mùsùlùmí ayé. Orúkọ mi ò yí padà, Abdulmumin Adébọ́lá, olórí ìdílé tí Àmíyù Adébọ́lá ti ilé Ṣùpọ̀tọ̀ Òkè Olókun ní ìlú Ìbàdàn. Wọ́n ní sí orí ẹ̀rọ ayélujára ní àkókò yìí nítorí àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí nọ́ọ̀bà tí ìtàn lásọ ẹ̀yẹ òkè ìtàn ní ìkànnà. Torí ọ̀rọ̀ ọmọ wa náà ní Abdulaziz Adébọ́lá làwọn fi wá ní sí orí ọ̀rọ̀ ayélujára ní àkókò yìí. Nígbà tí à ń ṣe àṣàrò lórí ọ̀rọ̀ ọmọ wa yìí nítorí pé ó ń ká wa lára bó ṣe ń pẹ́ sí ní àhámọ́ tó wà yìí kò ṣe dùn wá nú. Àwọn ń wò pé kí làwọn tó ń fà á tó jẹ́ pé ó sá ń pẹ́ níbẹ̀ sí ó ń pẹ́ níbẹ̀ sí ó ń pẹ́ níbẹ̀ sí. Wọ́n ní tí èèyàn bá ń ṣe nǹkan kan ọ̀nà kan náà tí èèyàn ò pààrọ̀ bí èèyàn ṣe ń ṣe nǹkan tí èèyàn sì ń fẹ́ kí nǹkan náà ó yí padà irú nǹkan bí ò lè yí padà. Nítorí náà dàbí wá wò pé òkè ká tún wo ọ̀nà wo la tún lè gbé gbà. Bí ta ti wá ń ronú nínú àwò pé òkè àwọn kan ń bẹ tó ṣe jẹ́ kọ́lẹ́ pé a ti ṣe ara wa lórí ọ̀rọ̀ ọmọ yìí pàápàá jùlọ àwọn oníṣẹ̀ṣe bó ṣe kí àwa ẹbí àbí àwa kan nínú ẹbí pàápàá jùlọ èmi tí mo jẹ́ olórí ẹbí kí n ti ṣẹ̀ wọ́n ní ọ̀nà kan àbí ọ̀nà kejì ọ̀fẹ́ ẹbí wọn pé kò wọ́n má bínú bí ó ṣe ká wa lára sí ni bí ó ṣe ká máa ṣe bí a ṣe ń ṣe. Torí pé èmi náà ń wò wípé àwọn ẹni yìí wọ́n ti ń gbìyànjú láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n dúró ti ẹni wọn yìí Abdulaziz Adébọ́lá láti ṣe ọmọ tiwa tí wọ́n sì ṣe náwó tí wọ́n sì ṣe nára ọ̀tọ̀ ká kí àwọn náà ká yín wọ́n ẹ ṣé ẹ kú àdúrótì ẹ kú iṣẹ́ ní ìgbà pọ̀jù náà là mọ́ rẹ̀ ẹ ṣeun ẹ kú iṣẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ìdọ́rọ̀ kó ká ti ṣe ara wa ẹ dákun ẹ má fi ṣe ìbínú. Ṣùgbọ́n takàn fẹ́ kájọ wò náà ni wípé nǹkan kan papọ̀ láàrin àwa méjèèjì ẹ̀yin oníṣẹ̀ṣe àti àwọn ẹbí nǹkan kan pa wá pọ̀ òun náà ni pé pọ́mọ ẹsẹ̀ máa jáde ní ayọ̀ àti àlàáfíà. Àwọn òwe pé òkè ìṣẹ́ ìdá fi ń ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ yìí yẹ ká lè kóra wa jọ papọ̀ kájọ iṣẹ́ yìí papọ̀ ní ọ̀nà tí a mọ̀ yìí pé ọmọ yìí lè gbà jáde. Torí kẹ́yìn náà bá wo ọ̀rọ̀ ọmọ yìí ẹ rí pé ọ̀nà tó lọ gbà jáde náà ni ọ̀nà ẹ̀bẹ̀ tá à ń sọ yìí nìkan ló lè gbà jáde. Pàápàá jùlọ tí wọ́n fẹ́ lọ́wọ́ àwọn kan nínú àwọn oníṣẹ̀ṣe yìí tí wọ́n ṣe pàtàkì torí láti gbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n àgbò wọ́n fi ọmọ wa ẹlẹ́nìgbà kọ̀ọ̀kan àwọn ni àwọn ìṣẹ̀ṣe assembly. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúrótì ẹ kú àfọmọnìyàn ṣe. Ibi tó ti wá ń ṣe tàfà kúrò lórí àwọn ìṣẹ̀ṣe assembly yìí tí mo ń wò pé àwọn èèyàn yìí àwọn tó ń yàtọ̀ náà àwọn ń ṣẹ̀ṣe yòókù o tí wọ́n ń sàrò lórí wọn wá wò pé òkè yìí ń tiẹ̀ ṣe wádìí ń pa wọn. Ó wá lọ sí orí Facebook òun wá wọn search fún wọn ìṣẹ̀ṣe assembly. Nígbà tí màá rí wọn mo rí wọn lórí Facebook nígbà àkọ́kọ́ lórí péjì wọn ni mo rí arábìnrin kan tó ń kí ifá òdì méjì. Wọ́n á lè ifá òdì méjì yìí ẹni tó bá dá irú ifá yìí ó ń bẹ̀rẹ̀ fún ìdàgbà di ògbó ó dàgbà kó darúgbó ó pa owó ó sì fi èrìgì jóbi wípé ẹni tó bá dá irú ifá báyìí òdì méjì yìí ẹni tí òdì méjì ń sọ nìyẹn. Wọ́n sọ pé ifá òdì méjì yìí
ó tún wá ń ṣe ìkìlọ̀ ẹni tó bá dá ifá yẹn fún ifá òdì méjì yẹn ń kì nílọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa rí àgbàlagbà fín. wọ́n ní ìkìlọ̀ tó wà ní ifá òdì méjì nìyẹn irú ẹni tí a bá dá ifá yẹn fún kò gbọ́dọ̀ máa rí àgbàlagbà fín, kò gbọ́dọ̀ máa bú àgbàlagbà, kò gbọ́dọ̀ máa tẹ aṣọ àgbà mọ́lẹ̀. Wọ́n ní subhanallah. Wọ́n pé ifá yìí adájú pé ọmọ mi Abdulaziz yìí ní ifá yìí ń bá wí o, ifá tí wọ́n sọ yìí o, torí pé iṣẹ́ tí ọmọ mi mú láàyò gan-an nìyẹn kó máa bú àwọn àgbàlagbà. Tí ifá yìí sì kìlọ̀ wípé ẹni tó bá ń ṣerú èyí àti dàgbàdógbò rẹ̀ ó lágbára nínú ìkìlọ̀ tí odò ifá yìí sọ, odò ifá òdì méjì yìí. Wọ́n gbọ́dọ̀ wá rí bẹ́ẹ̀ wọ́n ní a jẹ́ pé nǹkan kan náà tí ẹ̀jọ́ gbogbo wa ti ẹ̀jọ́ ń sọ àti kùránì àti bíbélì àti ifá nínú bíbélì náà wọ́n ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ rẹ kó lè pẹ́ ní orí ilẹ̀. ẹ̀rí pé nǹkan kan náà ni ifá yẹn sọ pẹ̀lú tí bíbélì sọ yìí. kùránì náà sọ wípé wa qada rabbuka an la ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. Ọlọ́run ní èmi mo ní ẹ gbọ́dọ̀ sí nǹkan kan àyàfi èmi Ọlọ́run. Àwọn òbí yín méjèèjì wá dọ́wọ́ yín ẹ máa ṣe dáadáa fún wọn. Ṣùgbọ́n Rasulullah sallallahu alaihi wasallam wá jẹ́ kí yóò yé wa wípé ẹnikẹ́ni tó bá ṣe lọ bú òbí kan tí ò kì í ṣe òbí rẹ̀ rẹ̀ níbẹ̀ ti bú òbí rẹ̀ gangan. Ṣẹ̀rí báyìí wípé nǹkan kan náà ni gbogbo mẹ́tẹ̀ẹ̀ta jọ ń sọ. Tó bá jẹ́ pé nǹkan kan náà ni gbogbo mẹ́tẹ̀ẹ̀ta jọ ń sọ báyìí, ǹjẹ́ ẹ̀yin mùsùlùmí, àwa mùsùlùmí, ẹ̀yin kìrìsìtẹ́nì àti ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ rí pé ọmọ yìí ó ti ṣẹ̀ sí ìwé mẹ́tẹ̀ẹ̀ta. Ọmọ wa yìí ó ti ṣẹ̀ sí ìwé mẹ́tẹ̀ẹ̀ta, ó ti ṣẹ̀ sí odù ifá òdì méjì yìí, àkọ́dún tó òdì méjì wọn sọ yìí, ọmọ yìí ti ṣẹ̀. Àkọ́dún tó bíbélì ọmọ yìí ti ṣẹ̀. Àkọ́dún tó kùránì ọmọ yìí ti ṣẹ̀. Ẹni tó wá ṣẹ̀ wá mọ̀ pé n tó yẹ ká ṣe ni pé ká bẹ àwọn tó ṣẹ̀ káyọ̀ wá bá bí Ọlọ́run náà báyẹ̀ pé ẹbọ náà lẹ̀ sí bàrú tẹ́ bá gbé tí gbogbo ẹ̀ṣẹ̀ rí ètò tó wọn ò fi ní fi bí. Ẹjọ́ mo rò pé ọ̀nà tó yẹ ká gbà rèé, ọ̀nà tó yẹ ká tọ̀ rèé, nítorí náà ẹ̀yin bàbá wa ṣẹṣẹ ẹjọ́ ẹ̀dákun torí ọ̀nà pàápàá jùlọ ẹ̀ṣẹ̀ assembly. Torí mo rí dájú wípé ẹ̀yin stand out nínú àwọn oníṣẹ̀ṣe yìí láti ìjọ tí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ọ̀tù yìí òṣìṣẹ́ táàkiri yìí ń bẹ̀ pé tún rí pé tún wà lára àwọn tí wọ́n tún lọ bẹ bàbá òkúta gidi nígbà tá a ti wá mọ̀ pé ọmọ yìí ti ṣẹ̀ yìí ẹ̀ bá jẹ́ gbowó ọjọ́ pẹ̀lú sọ̀pọ̀sọ̀ náà kan ká bẹ àwọn tí ọmọ yìí ṣẹ̀ ká sì bá ọmọ yìí náà wí kó má ṣe bẹ́ẹ̀ mọ́ kẹjọ́ ó sì tán. Àwọn àfáà ni wọ́n láwọn ò bínú mọ́ ṣùgbọ́n ìṣe sí àwọn ẹ̀yin ó ń ṣẹ̀ṣẹ̀ má bínú ò ṣe sí yín ó dàbẹ̀ ní pé ẹ fẹ́ kí ọmọ yìí ó tọrọ àforíjìn bó ṣe ń rí nìyẹn bó ṣe ń rí lójú ti wà nìyẹn pẹ̀lú bá a ṣe ń fẹjọ́ falẹ̀ tá à ń fẹjọ́ falẹ̀ yìí níta ẹ̀ kákan sí lọ́wọ́ kankan àti lọ́ọ̀yà o àti àwọn ẹbí o àti ẹ̀yin ó ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin èèyàn rẹ o gbogbo wa kàn papọ̀ ojú kan kákan gbéra ńjọ́ kan ká sì lọ sí báwọn àbá ká sì kọ́ àgbẹ̀wọ́ sọ pé kí wọ́n á bínú. dábìlì lójú kó máa fọmọ yìí lẹ́nu tí wọ́n ń retí náà nìyí kò jù bẹ́ẹ̀ lọ ká ṣẹra wa ká tọrọ àforíjìn wọ́n á sì foríjìn wá pàápàá jùlọ àwọn àfáà fi dá wa lójú pé àwọn máa foríjìn wá níta kàn fẹ́ ni yí pé kọ́mọ ẹ̀wọ̀ bẹ́bẹ̀ wọ́n bá sì padà sí ẹsẹ̀ yìí mọ́ ọ bá parí Ọlọ́run náà ń béèrè nìyẹn wọ́n mọ̀ yíya alùláhù anazabakun insakaitu alhamantun nalhazakran halima ó ní kí mo fẹ́ máa fi àjẹyìn fún kí dé mi Ọlọ́run fẹ́ máa fi àjẹyìn fún tẹ́ ẹ bá ti dúpẹ́ tẹ́ ẹ sì mórí tóun tọpọ lọ́wọ́ tó ń bèèrè lọ́wọ́ wa nìyẹn tó lọ́n béèrè nìyẹn kò bèrè jù bẹ́ẹ̀ lọ bí yàn ṣe lọ́n gan tí ò tọrọ àforíjì Ọlọ́run ní foríjì àtọwọ́ abúrọ̀bọ̀ sí èèyàn gẹ́gẹ́ bí ohun tá a sì ta rídkà ní inú Odùfà òdì méjì yìí tí wọ́n sọ yìí pé ẹni bá fẹ́ dàgbà tó fẹ́ lùpọ̀ láyé Ifá yẹn kìlọ̀ fún un níbẹ̀ yìí pé kò gbọdọ̀ máa rí àgbàlagbà fín ìbéèrè náà sọ pé bọ̀ fún yà pẹ̀lú àbá rẹ kí ọjọ́ rẹ kó lè pẹ̀ lórí ilẹ̀
Kùránì sọ yìí pé àwọn òbí rẹ méjèèjì wọ́n dọwọ́ rẹ àlùsí ṣe pé àwọn òbí méjì tó lọ́wọ́ ń sọ yìí kìí sí àwọn tó bí ọ̀hún nìkan gbogbo ẹni bá ti tójú ọ lọ òun ni òun ń sọ. Nítorí náà ẹ jẹ́ ká rò báyìí ìyá àdùkún ní èrò nítorí Ọlọ́run ẹ jẹ́ ká bọ́mọ ẹ̀bẹ̀bẹ̀ ní ọkọ ó ti ń pẹ́ jù ń bẹ́ nítorí Ọlọ́run ẹ jọ gbogbo bí wọ́n bá ti jẹ́ gbogbo bí wọ́n bá ti sẹ̀ yẹn dákun ẹ foríjì èmi náà ẹ foríjì èmi náà ara ọmọ ló ń ta mí ẹ foríjì èmi dákun ẹ jẹ́ àjọ pàwọ́pọ̀ abọ́mọ yìí bẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ kan wọ́n sì fi ilẹ̀ ó ti ń pẹ́ jù ń bẹ́ nítorí Ọlọ́run ó ti ń pẹ́ jù bẹ́ẹ̀ dákun ẹ ṣàánú wa dákun ẹ ṣàánú wa. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin.